Kí bàbá wa tó sọ̀rọ̀, bàbá wa Ebumawe ìkọ́kọ̀ dáná ló jẹ́ ẹ̀kọ́ ìgbà. Ọmọ ẹni jogún ọlá, ọmọ alẹ́ bọ́ lára wájú. Kí wọ́n tó bá wa sọ̀rọ̀, màá fẹ́ fi ṣe àfihàn àwọn olóyè bàbá tí wọ́n wà kàlẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe wí lẹ́ẹ̀kan, wọ́n ní bàbá ló kọ́ ọ̀nà yìí o, kì í ṣèlú o. Bíta jòkó yìí, bàbá wa Ebumawe ló fowó ara ẹ̀ kọ́ ọ. Kì í ṣèlú Àgọ́-Ìwòye o, torí ẹ̀ mo fẹ́ kẹ́ fi ṣe pé kò. So màá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyá lóde wa. Káàsán o, ẹ káàbọ̀ sí ìlú Àgọ́-Ìwòye kingdom, ẹ ṣé gan ni o. Ìgbẹ́ yóò ní túká o, ẹ máa di ṣe o. Orúkọ tèmi ni High Chief Mrs. Funke Bakre, the Ìyálóde of Àgọ́-Ìwòye kingdom. Thank you very much. Ẹ káàbọ̀. Mo kí bàbá wa ẹ káàbọ̀, mo kí gbogbo àwọn àlejò wa o. Ẹ ṣé ẹ ti wá lálọ́ ẹ padà láyọ̀ àti àlàáfíà o. Ẹni tí ọmọ gbàtẹ́ wò ní mọ̀ gbàtẹ́ padà o. Orúkọ tèmi ni Ọ̀túnba Mrs. Adérónkẹ́ Ojúnẹ́yẹ, Ìyálọ́jà General of Àgọ́-Ìwòye. Aláyélúwà kábíyèsí sà, mo kí gbogbo àwọn àlejò wa ẹ káàbọ̀ sí ìlú Àgọ́-Ìwòye. Àgọ́-Ìwòye àwòye fún lágbára Ọlọ́run, ire òun lè máa bá délé lágbára Ọlọ́run. Orúkọ mi ni Chief Mrs. Alhaja Yetunde Azad, Ọ̀tún Ìyálóde ìlú Àgọ́-Ìwòye. Aláyélúwà ọ̀kọ́kọ̀ dáná méjì ó kú ọ̀fẹ́. Mo kí gbogbo ẹ̀yin àlejò wa o, ẹ káàbọ̀ sí ìlú Àgọ́-Ìwòye. Ìwòye àwòye o, ẹ̀dílé láyọ̀ àtàlàfíà o, ọkà gbogbo kí ṣubẹ́ẹ̀rì, ọkọ̀ yóò ní ṣubẹ́ẹ̀rì o. Orúkọ mi ni ọmọọba Ebúdọ́lá Flyman, yèyé òòṣà gbogbo ìlú Àgọ́-Ìwòye. Aláyélúwà kábíyèsí ẹ̀fẹ́ fún wa. Ìbà Gani Adams ló gbọ́ fún ọ kábíyèsí. Orúkọ tọ̀dọ̀ mi ní Owólabí Ọ̀nàbánjọ Ọ̀tún Babalọ́jà of Àgọ́-Ìwòye kingdom. Mo kí Aláyélúwà Ebumawe ti ìlú Àgọ́-Ìwòye kingdom. Mo kí olóyè Gani Adams ẹ káàbọ̀ sí Ìbà Gani Adams. Mo kí gbogbo àwọn entourage àwọn àlejò tó bá wọn wá, ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o. Ọkọ̀ yìí ò ní dànù o. Ìròmí ló kọ́kọ́ wakọ̀ lọ́jọ́ kìíní, ó gbé lọ́wọ́ fún pẹ́pẹ́yẹ, pẹ́pẹ́yẹ ló gbé lọ́wọ́ fún ajá. Ọkọ̀ wọn ò dànù, ọkọ̀ yìí ò ní dànù o. Ẹ máa lọ rí o, ẹ máa bọ̀ rí o. Orúkọ tèmi ni Aṣíwájú Dáúdà Olútáyọ̀ Akínbánjọ, aṣíwájú ìlú Àgọ́-Ìwòye, aṣíwájú ìlú Òjòṣínúsì. Aláyélúwà kábíyèsí ẹ̀dúró ọ̀pẹ fún wa náà ṣe pẹ́pẹ́ o, ẹ kú àlejò, lókè ààrẹ ẹ kú èrè, ìran olúwẹ̀rù ibi ìgbóná ẹ̀ lérí ibi ìgbóná o. Ó kí gbogbo ẹ̀yin tẹ́wá náà ẹni ibi ìgbóná ń dìde yìí. Orúkọ tèmi ni Mọ̀rúfà Adétọ́lá Azan, baálẹ̀ òrùlé òdìṣẹ́lú ìlú Àgọ́-Ìwòye. Aláyélúwà Ebumawe ìbẹ̀kọ̀ ẹ kú ìgbà rẹ̀ o. Mo kí Ìbà Gani Adams, mo kí gbogbo àwọn ọmọ Yorùbá ẹ kú àbọ̀ sí ilẹ̀ Yorùbá o. Orúkọ tèmi ni Bámidélé Àjàyí, Mọ́gàjí Pádépẹ̀tẹ̀ Rolling House ní àwọn ìdílé tó ń jọba nílùú Àgọ́-Ìwòye. Ẹ káàbọ̀ ẹ ṣé. Mo kí gbogbo ẹ̀yin àlejò tẹ́ bá bàbá wa rẹ̀ káàbọ̀ wá. Orúkọ tèmi Ọ̀túnba Ẹnjìníà Tajudeen Arówólò, Ṣàpẹ̀lú àti Ìmọ̀sù, a member of Ebumawe Council, and also bá a ṣe gbogbo Nàìjíríà. Mo kí gbogbo yín. Bá a ṣe gbogbo Nàìjíríà. Mo kí gbogbo yín ẹ káàbọ̀. Bàbá wa ọ̀rẹ́ bàbá mi. Bàbá wa ọ̀rẹ́ bàbá mi. Ẹ kú ìdíje ìṣe o, àpíṣètì o. Ẹ bá bàbá wa ṣe pẹ́pẹ́ o.